People of Osogbo in Osun State, Nigeria, wake up to a mass protest going on today, Saturday, 15th May 2021. The Clamour is for a Yoruba nation where there will be employment for youths, free education, equality before the law, great health care, and a system of government that will better everybody. They are out in thousands, and the chants that printed the hair is Yoruba nation we want. No more election. ẹ̀yin aláròye gbogbo àgbáyé ẹni pé kò ṣeré ilé ìjọba ẹ wò ó máa ń bọ̀ mo fẹ́ kó tún ṣò ẹ jẹ́ kí gbogbo wọn mọ̀ àwọn lọ́balọ́ba àwọn gómìnà àwọn sẹ́nétọ̀ Yorùbá kí gbogbo wọn tètè jáde ń sìn ẹrú tó ń ṣe ní Àbújá yẹn ti tó tó ń bá padà wálé tí wọn bá wá ṣe tó yẹ kó ṣe Ọlọ́run mú wọn alálẹ̀ continue lọ sí time on the Freedom Park. Sàfúnyàn wọn kọ́ o. Excuse me. Sàfọ́lọ́pàá, sàfún sójà, torí pé àbáyọ̀ kọ̀ọ̀kan jà, kí lájà ìfẹ́ Yorùbá nation now. Afẹ́ CC, àfẹ́lọ́lá àfẹ́lẹ́yìn. So bá a ṣe wà nígbà yìí sí táwọn wájú ilé Alẹ́gbẹ́ṣọlá ń sọ fún.
à ń lọ sí ẹnìbọ̀dì tó bá yẹ ó ṣe pé a fẹ́ Yorùbá nation náà a ṣàfihàn kankan iṣẹ́ tá a fẹ́ jẹ́ nìyẹn gbogbo ẹ̀yin ọmọ Oòduà gbogbo ẹ̀yin ọmọ Oòduà ilé yá ilé tó wà Oòduà ọmọ Yorùbá èsì tí ń jẹ́ bò mọ́ ní Yorùbá land a fọwọ́ sí abẹ́ ẹ̀fọwọ́ sí i àìjẹ ìyàmọ́ ẹ jẹ́ ká pawọ́pọ̀ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tí Yorùbá bá dá dúró àǹfààní tó pọ̀ wà níbẹ̀ orílẹ̀-èdè tó bá dá dúró tó bá ń sọ èdè kan ayé wọn máa ń dá ẹ jẹ́ fi kan ṣàpẹẹrẹ ẹ wo China ẹ wo Japan Yorùbá ó ní láti dá dúró a ní nǹkan tá jẹ tá yóò fi parẹ́ tá ní sọ́fà àdìbò mọ́ ní Yorùbá land ẹ má lọ sólóṣèlú mọ́ Yorùbá nation la fẹ́ Yorùbá nation la fẹ́ ẹ má gbà kankan lọ́wọ́ anybody mọ́ Oòduà gbè wá o àádọ́lẹ̀ lérí àwọn ọmọ ògo Oòduà ilé.